ó yá ẹ mọ́ ti lọ ẹ jẹ́ á jọ wo fídíò yìí ẹ jẹ́ á jọ wò ó. àwọn kan ti ń wá mi kiri látàná láti ṣèmù mi lórí ìjáwé Olubori Ademola Adeleke. Wọ́n ní prophet of doom ní mí. Àwọn kan ti ń pè mí ní political analyst ìsọnù. Wọ́n ní mi ò mọ̀ kan tí mò ń sọ. Wọ́n ní ṣé kò wá tán. Wọ́n ní sójú mi ò já. Ṣùgbọ́n mi ò lẹ́jọ́ báwọn yẹn rò. Nǹkan tí mo kàn fẹ́ fi clear ọ̀rọ̀ yẹn ni wípé ẹ rí wípé leader yín gangan tó jáwé Olúborí as the governor elect. Fídíò àkọ́kọ́ like speech àkọ́kọ́ tó máa kọ́kọ́ make ta ló kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ó ló ń dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Bọ́lá Tinubu for allowing the will of the people to prevail. Ìyẹn lásán ti tó, ìyẹn lásán ti yẹ kẹ́ ẹ mọ̀ wípé ó ń refer sí nǹkan tí àwa náà ń sọ̀rọ̀ lé lórí. Nǹkan táwa ń sọ̀rọ̀ lé lórí ń bẹ ni wípé tí mo ti ń sọ ń pa sẹ́yìn òun ni wípé tí Ààrẹ Bọ́lá Tinubu tó bá yọ̀ǹda àwọn méjèèjì kò sẹ́ni tí ó mọ̀ wípé à ń bọ̀ òní lè mú Demola Adeleke. Ṣùgbọ́n tó bá dúró party man kan lẹ̀ wípé kò sí bó ṣe fẹ́ jẹ́ ìrìn ilégbò lé sí ọmọ gbè lọ́jọ́kọ́jọ́. Tó bá dúró party man kan lẹ̀ ó máa lágbára díẹ̀. Ìntàwá náà sọ nìyẹn. So kò wá nílò kẹsẹ̀ a máa pé prophet of doom kìnìkan of doom kìnìkan. You guys are just one way traffic. Nǹkan tá a sọ kò yàtọ̀ sí nǹkan tí Gomina Ademola Adeleke sọ ní first speech ẹ̀ nígbà tó máa bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó ló ń dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Bọ́lá Tinubu for allowing the will of the people to prevail. So ìyẹn tó because òun fúnra lára ẹ̀ mọ̀ ó mọ nǹkan pè ní agbára ìjọba àpapọ̀ ó mọ effective federal might. So ló fi appreciate wípé pẹ́ẹ́ tí ẹ̀ fi wálẹ̀ kájọba ara wa fà ìyẹn lásán ó tó lọ́pẹ́. So what are you saying? Kill it so that's just that about that. Yẹn ò tó ń tà ń pọ́n and láti parí ẹ̀ prediction mi ṣe because ibi tí mo gbélé náà nìyẹn wípé tí Tinubu bá fi wọ́n lẹ̀ gbogbo wa la mọ̀ pa ń bọ̀ òní lè mú Demola Adeleke. Ṣùgbọ́n tó bá dúró party man kan lẹ̀ ó máa lágbára díẹ̀. So in tó dẹ̀ padà ṣẹlẹ̀ náà nìyẹn. So kò sí táwa ṣẹ̀ṣẹ̀ lílẹ̀ máa pé à ń wá rẹ ní kiri à ń bombard WhatsApp mi pẹ̀lú mẹ́sẹ̀gì prophet of doom kìnìkan lọ wáṣẹ́ mi ṣe nǹkan ìwà ní wáṣẹ́ mi ṣe ẹ máa ní láti ṣe worst yín náà. Anyways ìyẹn ọ̀tọ̀ awogedengbe. Ẹlẹ́kejì tí mo tún fẹ́ mẹ́nu bà ń bẹ̀ ni ti ìyá kan tí wọ́n pè ní ẹ̀rọ àríkẹ́ tí gbogbo yín mú sẹ́nu tẹ́ mú sọ́wọ́ láti bí àtọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀. Anyways èmi ò ní kẹ́ má mú sọ́wọ́ because bọ́rọ̀ òṣèlú ṣe rí náà nìyẹn. But lórí ọ̀rọ̀ ọjà rẹ̀ tí ń tà ìyún ẹ̀rọ rẹ̀ gangan ìyẹn báàmẹ̀ táwọn èèyàn máa ń ra nǹkan yẹn ẹ̀rọ yẹn ń ṣiṣẹ́ o. Ẹ má jẹ́ ká torí pé ò lọ bí gbogbo ayé lọ àbí political differences ká torí ẹ̀ máa pé ẹ fẹ́ máa bọjà rẹ̀ jẹ́ àbí nǹkan kan. No, ẹ̀rọ rẹ̀ ń ṣiṣẹ́. Ní tí gbogbo wa dẹ̀ fact ta lè attest sí lọ́jọ́kọ́jọ́ ni ẹ̀rọ tàríkẹ́ ń ṣiṣẹ́ nígbàkúùgbà lọ́jọ́kọ́jọ́. Fact tí a lè attest sí ni. So ẹ bá fẹ́ bá ẹ̀rọ àríkẹ́ fa nǹkan kan ẹ bá òun fà mi ò ní ẹ mọ́ mu sọ́wọ́. Ṣùgbọ́n ẹ̀rọ rẹ̀ ẹ má torí ẹ̀ wá pé ẹ lè ní issue pẹ̀lú producer but product ẹ má débẹ̀ no ẹ má débẹ̀. Of course ó ní ẹ̀rọ àríkẹ́ náà fúnra lára rẹ̀ ti ní impact lórí society kó tó di pé ọ̀rọ̀ òṣèlú délẹ̀. And as a matter of fact everybody are standing where they stand to gain something ni. Òun náà fẹ́ progress ni ó fẹ́ ga ni. Ẹ̀rọ mélòó lèyìn ó tà kéyìn ó tó ra Lambo. Ẹ̀rọ mélòó lèyìn ó tà kó Lambo tó pé. So ó wò pé kóun ó ṣe nílànà ọ̀nà kan ọ̀wọ́jà ni ó fẹ́ progress ni. So ńgbà tí ọ̀rọ̀ dẹ̀ rí bó ti tọ̀rọ̀ tí rí bó ti ṣe rí òun náà ó padà di ẹ̀rọ rẹ̀. Bọ́ bá bá lé èèyàn kó ń lù ọjọ́ kú ẹ̀ lèèyàn máa dúró dè ó máa padà sí bí ẹ̀rọ rẹ̀ yóò máa ṣiṣẹ́ ẹ̀ lọ. Ẹ bá rẹ́rọ àríkẹ́ lọ́jà ẹ rà á. Àtijọ́ ń jẹ́ ọmọnìyàn kó tó di pé ọ̀rọ̀ òṣèlú dé.
ní tí mò ń yé ohun tó yé yín òṣèlú dẹ̀ ti wá ó ti lọ nìyẹn kò lè yà wá nínú ìjọmọ nìyẹn wa òṣèlú ò lè tú wa ká sọtẹ́ bá rẹ́rọ àríkẹ́ lọ́jà bí wọ́n bá polówó ẹ̀ rà ìkúkú ń ṣiṣẹ́ gbogbo yín náà lẹ́yìn àtẹ́sí ti fáàtì pé ẹ̀rọ àríkẹ́ ń ṣiṣẹ́ kó tó di pọ́rọ̀ òṣèlú dé mi ò ní ẹ mọ́ hẹ́ẹ̀tì òun alájà àfàlílà kìnìkan èmi náà ò láìkì ẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ àríkẹ́ yẹn èmi ò lè fi ṣe o so bóyá jẹ́ nìyẹn and again ọmọbakùnrin yọlá mi sọ̀rọ̀ ẹ ṣe dáadáa bọ́mọkùnrin ṣe máa ṣe léṣe òun yeah because tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yẹn ni wọ́n ní bàbá pàjí hàn jí ìjí mèrè bàbá ọba ò ní rí ni sá bàbá sì pàjánà kú ká ti wo ẹ̀ bọ́lẹ̀ ìpẹ́rípẹ́ gbá bàbá ńlá kú bàbá ẹrin wọn ò ní rí ni kí wọ́n họ bẹ́ẹ̀ ṣe ń lọ́dà bẹ́ẹ̀yàn ọba ṣubú kò ní mẹ́rù dì ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣubú báyìí wọn lọ rèé tún ẹrù dì ní tó bá di 2030 tí wọn bá tún fẹ́ ṣètò ìdìbò abẹ́nú inú ẹgbẹ́ orí tiwọn náà ó lè pé a kì í ṣe báyìí o torí ń tó ṣẹlẹ̀ lọ́jọ́ tí ń gbà tá a ṣerú ẹ̀ o just as simple as that because mi ò mọ bí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣe wá ṣẹlẹ̀ tẹ́ disqualify èèyàn tí ọwọ́ ajẹ́ pé ń gbẹ wá fẹ́ ṣe grand campaign ìgbà yẹn lẹ́wàá ṣẹ̀ṣẹ̀ tó wá mọ̀nà lé ẹ̀ ó ti seal another deal àwọn gómìnà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ padà ń lọ lé ẹ̀ lọ́jọ́ tẹ́ fẹ́ ṣe final campaign lóṣogbo pa ọ̀bọmọyẹmọ àbí aṣọ ọ̀bọmọyẹmọ ṣé díì tí wọ́n ti seal láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ṣé àwọn gómìnà APC tí wọ́n ṣẹ̀ wá lọ lé ẹ̀yẹn sáwọn ẹ̀nẹ́sẹ̀ máa hàn síìlì díìlì tí wọ́n ti seal and then kí tiẹ̀ láì dájú pé tí wọ́n bá tún torí yín hàn síìlì ẹ̀ gan ṣé pé ẹ̀ tún ṣe ìtọ́fẹ́ kẹ́ ẹ ṣe fóun so bọ́mọkùnrin ṣe máa ń ṣe òun ni ọmọbakùnrin Yọlá Omisore ṣe yẹn and then ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ you have done well sir no victor no vanquish abona iman sọ no victor no vanquish nínú ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun kò sí olùborí kò sẹ́ni tó fìdí rẹmi gbogbo yín náà ni winner and I will not want this to get to you pé bóyá nítorí outcome result yẹn particularly iye result tí candidate yín ní pé bóyá yẹn wá divine your agbára àbí your political capacity nínú state no the election was basically between Ambo of the APC and then Adeleke of the Accord so kò sí anybody tó rí ti ẹgbẹ́ mi rò ní ọjọ́ yẹn movement ní election yẹn particularly for Ademola Adeleke so movement ni kò sí anybody tó rí ti ẹgbẹ́ mi rò nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn as a matter of fact kó tó dọjọ́ yẹn gan ogun tèmi ní lọ́kàn fún ẹgbẹ́ yín fún Najim Salam kò kọjá bí 15,000 votes yeah 15,000 plus ni mo ní lọ́kàn but at the end of the day ẹ padà ní close to 18,000 so ìyẹn ò divine capability yín o kò sọ pé ìyẹn ò dín yín kù kò dín tẹ́ ẹ jẹ́ kù nínú state you are still who you are so ìmọ̀ràn ẹyọ kan tó kù tẹ́mi kàn fẹ́ fún yín ni wípé a ti dìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti wá ó ti lọ ṣe rí ìbò àpapọ̀ tí ń bọ̀ yìí ní 2027 if possible tí Ọlọ́run bá ṣe tẹ́ ẹ bá rí meeting tí gbogbo ẹ̀yin opposition country fẹ́ ṣe tẹ́ ẹ bá rí ṣe tí ẹ padà láǹfààní àti forí ìkòkò sọdún tẹ́ mú candidate ẹyọ kan tó represent tí gbogbo ẹ̀yin yòókù lè back ẹ up tẹ́ ẹ fi lè lé Tinubu lọ all fine ṣùgbọ́n tí ọba wá wọ́ọ̀kì torí mi mọ̀ pé ó ṣeé ṣe kó mọ̀ wọ́ọ̀kì because Alhaji Atiku ò ní gbà láti back ẹnìkankan nítorí jẹ́ wọ́ọ̀kì náà ni pé tí gbogbo yín bá agree tí gbogbo àwọn opposition yòókù bá agree láti back Atiku lókù so Atiku will not back down that is all the fact tí ò bá wọ́ọ̀kì eléyìí tí ó lè padà result sí pé kí Tinubu wọlé ẹlẹ́ẹ̀kejì tó bá wọlé the worst mistake tẹ́lẹ̀ ever ṣe láyé yìí ni pé kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ padà sí APC Yorùbá ní tó bá léèyàn kó ń lu ọjọ́ òkú ẹ̀ lèèyàn dúró dè o ọdún 4 náà ni ó lò ó sì dìbò wọlé òun ìyẹn tó bá padà dìbò wọlé ẹlẹ́ẹ̀kejì kò ní kọjá 4 years so the highest tẹ́ máa ṣe náà ni pé kẹ́ ẹ dúró di ọdún 4 míì láìsí níjọba tàbí kẹ́ kúkú retire from partisan politics
ìkànnù méjèèjì ni. And again bẹ́ẹ̀ lọ sí APC náà ẹ̀ ní síjọba ẹ̀ kàn mọ́ bá wọn ṣe náà ni, because they will never give you something serious, they will never put you in any serious position. So èmi tó ní kí n mú eléyìí wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọmọ yín tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìtàn àti olùkọ́ ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè yìí. So that's that about that. You are still who you are. The result of the governorship election, the Osun State governorship election doesn't define you. Yes, you are still who you are. So all is fine, all is well, all is good. Bàbá Oyinlọ́lá, ibi gẹrẹjẹ là bá gbàsà. Tá a bá roko dáwọn ibì kan, àmọ́ gbọ́wọ́ fújàlè kùkùté ni. It is high time you retire from partisan politics, sir. That is the fact. That is the fact. Because Sherry, àwọn àpọ́nlé kan bẹ tó yẹ kí wọ́n mọ accord sí orúkọ yín. But in as much as tí ẹ bá ṣì wà active politically, tẹ́ ẹ ṣì ń lọ láti inú ẹgbẹ́ kan sí kan, dirty game ní politics. Even kẹ́ ẹ má lọ láti inú ẹgbẹ́ kan sí kan gan, kọ́ yẹ pé inú ẹgbẹ́ kan lẹ dúró sí, opposition ṣì máa tàbùkù yín. Eléyìí tí inú tiwa ò ní dùn sí. Ẹ rí wípé ara nǹkan tó mú mi against Adeleke òun gan ni bí ẹnu àbùkù bí ọ̀kọ́ kan tí wọ́n fẹ́ ta sókọ yín lẹ́nu ọjọ́ mẹ́ta, because you are a well respected elder statesman tèmi fẹ́ràn, èmi èdèdè fẹ́ràn èèyàn. So me I like you because of who you be. Way back ní orílẹ̀ Òwu l'Ọ̀ṣun state lọ́jọ́ sí àpòmùlú ìyá mi. So orílẹ̀ Òwu ni a dàgbà sí bákan. So gbogbo àtà ń lọ sí àwọn iléèwé kéékèèké, Oyinlọ́lá àti ìlú Olúṣọlá Ọbàdàn nígbà yẹn, one of the best governor in Nigeria. Ìwé yín tẹ́ ẹ mọ́ há fún wa, òun la fi kẹ́kọ̀ọ́ jáde àwọn primary school kó tó di pé àṣàwà wọ secondary school pẹ̀kú ẹ̀rọ kan gbà yẹn kó tó di pé àbá ti lọ. So you are one of the best governor ní inú state. So you are a good man. Inú tiwa ò dẹ̀ ní dùn kí wọ́n wá máa fi ẹnu ṣátà yín, tàbí kí wọ́n máa fẹnu tàbùkù yín, tàbí kí wọ́n máa fi ọ̀rọ̀ àlùfànṣá sí ọkọ yín. So tá a bá ló tó onílù àsinmi ni o. Èmi lérò pé ó ti ń ṣe bí ẹni fẹ́ tó gẹ́ ọmọ Léfì, because àwọn olóṣèlú wọn ò ní tìjú. Ọbásanjọ́ gan bóyá tóbi tó kàǹkà tó, wọ́n sì ń tàbùkù $1 o. Ẹ̀yà nítorí wà ń bẹ̀ ni pé torí pé àbáyẹn náà ò tí ì retire from partisan politics kí wọ́n jọ wọ ara wọn. Ọbásanjọ́ ò burú tó ọ̀rọ̀ story Ọbásanjọ́ ò burú tó ti Babangida náà. Tá a lẹ́rí kó mọ fún Babangida mọ́. Torí pé kò bá yín dá sí nǹkan kan mọ́ ni. Ó ti lọ jókòó sí ibi gẹrẹjẹ tá a bá gbà. Bọ́ Ọbásanjọ́ sì ń dá sí. So wọ́n sì mọ bú àbáyẹn $. But ẹ̀yin inú tèmi ò ní dùn kí wọ́n mọ bú yín, because I like you so much. So that's that about that o. Congratulations to the Osun State people. Ẹ kú àkínṣe. And then náà sí ẹni ó dìbò wọlé akẹ́yìn náà o. Kò ní bàjẹ́, ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ tẹ̀wájú, orílẹ̀-èdè Nàìjíríà náà ò sì ní bàjẹ́ o. ó ta social media àtúntìdé o. ká farere polówó iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept. iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. iléeṣẹ́ wa ó ta social media concept. àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín, bó ṣe straight line tàbí dialogue, bó sì jẹ́ drama, poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. ó ta social media concept ní ẹ pè. a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán. ọjà wo lẹ̀ ń tà, iṣẹ́ wo lẹ̀yin ṣe, irú kéde wo lẹ fẹ́ ṣe. ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. ibi gbogbo lọ́wọ́jà wá dé. ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà.